Hallelujah. Mo kí àwọn ọmọ Ọlọ́run alààyè wípé a kú ọjọ́ tòní. Ṣáájú ohun gbogbo, ẹ jẹ́ ká gbàdúrà. Àpáta ayérayé, ẹ ṣé o. Ìjìnlẹ̀ ìfẹ́ atófaratì bí òkè, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí a tún rí gbà yìí. Àánú tí ẹ fi dá wa lé ènìyàn. A dúpẹ́ o, ẹ gbọ́ ọpẹ́ wa. Ẹ gba ìyìn wa. A ó máa yìn ọ́. A ó máa gbé ọ ga. Ní ti ẹ̀ṣẹ̀, Olúwa, ẹ dáríjì wá. Kẹ́ ẹ sì máa kọ́ wa bí a ṣe máa dáríjì àwọn tí ó ṣẹ̀ wá. Kí gbogbo ògo lè jẹ́ tiyín láé àti láéláé. Àmín. Mo kí àwọn ọmọ Ọlọ́run ní ẹ̀ẹ̀kan sí pé a kú ọjọ́ tòní. Àkòrí àgbéyẹ̀wò wa yìí ni mo pè ní kí ni ìdí tí ọkọ àti ìyàwó kò ṣe lè lo bank account kan náà tí wọ́n sì jẹ́ onígbàgbọ́. Ẹ gbọ́ o, kí ni ìdí tí ọkọ àti ìyàwó kò ṣe lè lo bank account kan náà tí wọ́n sì jẹ́ onígbàgbọ́? Ẹ jẹ́ kí n tún sọ báyìí kí ó lè yé wa dáadáa. Kí ni ìdí tí ọkọ àti ìyàwó ṣe lè máa pa owó papọ̀ sínú àpò ìfowópamọ́ kan náà gẹ́gẹ́ bí onígbàgbọ́? Àgbéyẹ̀wò ni ọ̀rọ̀ yìí. Mo fẹ́ kí a jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ yìí. Àwọn olóyìnbó ń pè ní interactive. Àgbéyẹ̀wò yìí, báwo ni ó rí ní ọ̀dọ̀ ti ẹ̀yin? Àti pé báwo ni ẹ̀yin ṣe rí sí ní ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run? Ṣé tí ọkọ àti ìyàwó bá jùmọ̀ lo àkáǹtì kan náà, ṣé ó lè so ìfẹ́ pọ̀ tàbí ó lè mú ìfẹ́ wọn dúró jọjọ? Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀, ìlú gángan ni ọ̀rọ̀ yìí jẹ́. Ojú ló kọ sí àwọn kan, ẹ̀yìn ló kọ sí àwọn mìíràn. Torí náà ni mo ṣe ní ká jọ gbé yẹ̀wò. Ká tẹ àtẹ̀jíṣẹ́ wa sí comment section wa. Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa nínú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 24 pé nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n ó sì di ara kan. Ìwé Ámósì orí 3 ẹsẹ̀ 3 náà wípé ṣé ẹni méjì lè ṣiṣẹ́ papọ̀ bí kò ṣe pé wọ́n fi ìmọ̀ ṣe ọ̀kan? Kí n tó sọ èrò tèmi lórí àgbéyẹ̀wò wa yìí, ẹ jẹ́ ká yára gbọ́ orin aládìídùn yìí láti ọwọ́ ẹ̀mí àbúrò yín, ọmọ yín, Evangelist James Adeniyi, tí gbogbo ènìyàn mọ̀ sí Kinikinse, ká fi dá tí ìsọfún. Ó yá, mò ń bọ̀. Kinikinse o, Kinikinse o, ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀ka mi nímọ̀ràn. Kinikinse.
ni ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí rárá. Wọ́n gbé ọ̀rọ̀ yìí wá bá mi kí n dání. Ṣùgbọ́n kí n tó dá o, ẹ gbà mí nímọ̀ràn, kí ni kí n ṣe? Ẹjọ́ obìnrin kan àtọkùnrin kan wọ́n gbé tọ̀ mí wá, tọkọ-tìyàwó sì ni àwọn méjèèjì. Ẹ káàbọ̀ padà. Ẹ jẹ́ kí a tẹ àtẹ̀jíṣẹ́ wa sí comment section wa bí ẹ̀yin ṣe rò ó sí, bí ẹ ṣe rò pé ó ṣeé ṣe kí ọkọ àti ìyàwó jọ jùmọ̀ máa lo àpò ìfowópamọ́ kan náà papọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ẹ gbọ́ èrò tèmi lórí ọ̀rọ̀ yìí. Lótìtọ́ ni awuyewuye ti ń lọ tipẹ́tipẹ́ lórí irúfẹ́ ọ̀rọ̀ tí mo mú wá yìí. Èrò tèmi ni pé ní ìgbà tí Bíbélì, ìyẹn ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run, ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì di ara kan, ó yẹ kí àwọn méjèèjì lè di ara kan náà pẹ̀lú àpò ìfowópamọ́ kan náà. Bí ó bá ṣe rí ní ọ̀dọ̀ tẹ̀yin, ẹ̀yin fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí comment section wa bẹ́ẹ̀ bá ṣe ti gbọ́. Yóò dára fún wa, inú wa dùn, ayọ̀ wa kún. Jésù ni Olúwa. Thank you. Wow! Please subscribe to our YouTube channel at Online 30 TV for music, prayers, messages, movies by Evangelist James Adeniyi, aka Kinikinse. God bless you.